ẹ̀yin rọ́bìtọ̀ 1964 ta ló wà nù kòtò pẹ̀lú ànábì ṣèbí rọ́bìtọ̀ tó rà yín mọ̀ wá ní kíní kan lẹ pé ẹja mẹ́rin tó wà ń bẹ̀ pé wọlé tó bá ti tó bẹ́ẹ̀ wọ́n ní ìtítẹ̀lé tàbúbákìrì tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ṣe ìjírà lọ Madina haqiqatun thabitatun wọ́n ní kò sẹ́ni náà tó tó bẹ́ẹ̀ kò sọmọ náà tó tó bẹ́ẹ̀ òdodo tó nílẹ̀ ni kó mọ̀ dáa fẹ́ ẹgbẹ̀rún rọ lè dún wájú ẹ̀ ṣẹ́dí ìtẹ́yìn ṣe yẹn àgékù ètò ní ẹ̀mọ̀ japoro ni wọ́n ní kéré pé òun pè ń fídíò kí ló ń pè ń fídíò sí náà salamu alaikum náà alaikum salam tó lọ́rọ̀ káàtó ẹ káàbọ̀ láti bolẹ̀ tí ń pè wá láti bolẹ̀ tí ń pè wá à ń gbọ́ yín láti bolẹ̀ tí ń pè wá ok kí lẹ fẹ́ bá wa dá sí o kí lẹ fẹ́ bá wa dá sí à ń gbọ́ yín ọmọ mọ́sárì ẹ má ti sọ̀rọ̀ ẹjọ́ ta ló wà nù kòtò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà tó ṣe hijira lọ sí Madina àti pé ẹ ṣe sùúrù tẹ́ ẹ bá ti pè sórí àfa ẹ ṣe sùúrù tẹ́ ẹ bá ti pè sórí program a ti fi àlàyé síbẹ̀ kún mawdu'iyan listen to me ṣe sùúrù àfa mọ́sárì kún mawdu'iyan mawdu tá a fi síbẹ̀ ó ní pé òdo ìṣìnà agídí òfò àdánù ni bàbá yín tú lẹ́nu yìí tó sì yàtọ̀ sí mímọ̀ ntẹ̀yàn lè sọ tó lè fi rí ìbínú Ọlọ́run tó yẹ pé ó bá wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ẹ sọ fún wa pé yes ntí bàbá láyé sọ yẹn rí bẹ́ẹ̀ ká wá bọ́ síbẹ̀. ẹ ṣí fídíò yẹn ẹ ṣí kámẹ́rà yẹn. ó ti wà ń bẹ̀ no èmi wà live àwọn èèyàn rí ẹ báyìí ṣé ntí bàbá láyé yẹn sọ ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. ẹ ṣí kámẹ́rà yẹn ẹ ṣí kámẹ́rà yẹn. ṣé ntí bàbá láyé sọ àwọn èèyàn wẹ̀ má wulẹ̀ sọ lárúbáwá. ṣé wọ́n ṣe nǹkan ó ṣe ń pédè ni. fara ẹ balẹ̀ tó bá ṣe ń pédè farabalẹ̀ àfa yín gan ò lè máa bá mi sọ̀rọ̀ báyẹn ní tí mò ń bẹ sọ ni pé ṣé ní tí bàbá yín tú yìí ṣó lọ bẹ́ẹ̀ àbí ò lọ bẹ́ẹ̀ ní tí wọ́n kọ́ fẹ́ gbọ́ nìyẹn ṣé ní tí bàbá yín tú farabalẹ̀ àti mọ̀ yín ṣé ní tí bàbá yín tú fi Islam múlẹ̀ ṣé ní tí bàbá yín tú yẹn ṣó lọ bẹ́ẹ̀ àbí ò lọ bẹ́ẹ̀ yes or no ọmọ Mísírà ọmọ Mọ́sárì fara ẹ̀ balẹ̀ ọmọ Mọ́sárì ṣé ní tí Mùnírù tú yìí ṣe sùúrù ṣé ní tí bàbá yín Lágége tú yẹn ṣó lọ bẹ́ẹ̀ àbí ò lọ bẹ́ẹ̀ ní tàbí ẹnìyẹn ní tà ń sọ lórí program yẹn uslubu dáwà wà lọ ayé lọ máa fọ àyín so bàbá ńlá kú yín sẹ́yìn àní ẹ dáhùn tàbí lọ́wọ́ yín can you imagine ó gbé fìlà sórí ẹ mọ̀ wá tanra yín azẹ́ àríga bàrí minkum ẹ ní ìtumọ̀ rárá ni sáwọn tí wọ́n wà lé Yorùbá tí wọ́n láwọn fẹ́ àwọn náà lọ jámíà lélẹ̀ ṣèbí mo adísù tẹ́ mo wà ń bẹ̀ ṣé n tí bàbá yín tú so lọ bí àbí má pè é padà ń sìn ó tiẹ̀ tún ní ọdá sí tí ó ń pè ní fídíò èyà àfáwà míì mo lọ ń pè alẹ́yìn ọmọ dẹ̀dẹ̀ ẹ̀sìn tẹ̀yìn ọmọ ṣe nìyẹn Ọlọ́run tilẹ̀ mọ́ látòkè sánmọ̀ ni wàláhì mọ́ wulẹ̀ yí nǹkan kan bí mo ti ń pè é padà just question ó lè ṣí kámẹ́rà ẹ̀ padà fà ṣé n tí bàbá Lágége ń tú ó lè ṣí kámẹ́rà ẹ̀ málàm ṣé n tí bàbá Lágége ń tú yẹn wàlékún sàlám ṣé n tí bàbá Lágége tú ṣé ó correct àbí ó correct ẹ kọ́kọ́ dá wa lóhùn yes or no. ètè mi sọ àfà wọn ní wá rọrùn kọ́mẹ̀ntì bí ṣókọ̀ bàbá òfúsùgbò lọ ṣe rí nǹkan wọn kàn fẹ́ distract pé ẹ ṣá tètè dé akẹ́ńbẹ̀ eléyìí tá a sọ yìí wà ní ọ̀tún ọ̀dùnà èèyàn bẹ̀rẹ̀ uslubu dáwà olọ̀gá yín lò abẹ́ mọ́ tẹ̀ ń ṣe uslubu dáwà tí fi ń fi àwọn sàbí ànábì ta yín tí fi ń gbáyà Kùránì lójú ó mà ṣe o let them talk ó lè wá bá wọn tọ́ọ̀kì nọ́mbà mi ti wà ń bẹ̀ ìwọ lè pè wọlé kó wá sọ tẹnu ẹ̀ 50 25 41 82 WhatsApp ìwọ lè pè wọlé ìwọ tó sọ lẹ́yìn let them talk yẹn ìwọ pè wọlé ṣé ní tí bàbá yín Lágége sọ yìí ṣó bá mọ̀ lọ ṣọ́rọ̀ òfò ọ̀rọ̀ àdánù ọ̀rọ̀ bínú Ọlọ́run bá dẹ́dà kọ́ má bọ̀ lókè can you imagine uslubu dáwà wo ló wà níbi tó ó lanu gbàgà ó sọ̀sọ̀ kú sọ yẹn ẹ̀ tí ẹ̀ kàn ní ìtumọ̀ rárá ẹ̀ dẹ̀ tún lójútì má Ọlọ́run àwọn dúpẹ́ o má tún pè é padà o ìwọ la fẹ́ fi ṣẹwọ́ láàárọ̀ yìí yes or no wá bọ́ síbi ìmọ̀ yẹn uslubu dáwà níbo náà ti kú ẹ̀yẹn now àfa uslubu dáwà ìwọ ṣe sùúrù ṣó ti yẹ torí àwọn tó ń gbọ́ wa nígbà ní bóyá alábàá ló fẹ́ sọ kájọ sọ níta kọ́kọ́ béèrè àwọn èèyàn wà ń bí àwọn 180 now àwọn wá fara ẹ̀ balẹ̀ àwọn 180 ló wà ń bí akọ́kọ́ fẹ́ béèrè náà kájẹ̀ tó mọ̀ bóyá ó tó ẹ̀ńtà lè bá sọ lárúbáwá ṣé n tí bàbá Lágége tú yẹn
ń pé Abubakar kọ́ ló ṣe hijira pẹ̀lú ànábì yẹn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ yes or no ni أنا أسألك ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ráwọn gáìsì أنا أسألك mú kí à ń tẹ̀sí àlù ni níbo ló ti rí yẹn mú kí à ń tẹ̀sí àlù ni ṣé n tó pẹ́ láti àrí nìyẹn mú kí à ń tẹ̀sí àlù ni ń tá a béèrè ní o dáhùn ṣé n tí bàbá Lágége tú ṣó lọ àbí ò lọ kí ló bá ẹlẹ́rù ẹlòmíì ti ń pè ẹja mọ mú ilé ẹ̀kọ́ kan káwọn yẹn kàn máa rí pé ẹ̀ nítumọ̀ wallahi ìtumọ̀ ẹyọ kan wáyé akramakumullah ẹjọ àwọn ọmọ dẹ̀dẹ̀ wẹ̀ lábẹ́kọ̀ tí wọ́n kọ́ pè náà wàhálà sàlám sheikh hayakumullah insha لو تكرمتم نترك المجال لأولاد الدوريين لعلهم يفيدوننا بأدلة واضحة وداحضة شكرا Can you imagine the same way tọ́lé àti wàlíyù àbí kí náà pè wọ́n nígbà tí tá a mú wọn mọ́ bíi mímọ̀ pé àdífì kí ló takò wọn ní bàbá Lágége sọ pé dọ̀yìn ìfù ẹ̀yìn ṣé mùsùlùmí gbàlù ìsìlámù rè tí ẹrù bóyá lábáwá jẹ́ mímọ̀ ni ọmọ ọlọ́yìn mi ti àwọn ọmọ tẹ́ fẹ́ máa bá káàkiri èmi ò fẹ́ mọ tẹ́ fẹ́ represent òun mímọ̀ ṣé n tí bàbá Lágége sọ ṣó correct ìwọ sọ pé correct náà kí wọ́n á gbé Mubala síwájú ẹ̀ ṣe rí ẹ má wo ẹ̀yin èèyàn tẹ́ bá rí pé òṣùlùbù yìí ó fẹ́ yàtọ̀ lénìí ṣóyé so a kàn mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ so káwọn pípù yìí lè mọ̀ pé àwọn ń ba ẹ̀sìn jẹ́ wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká lè mọ̀ wọn wọ́n lẹ́tọ̀ọ́ sí ká lè mọ̀ wọn ìwọ tó ń send message ẹ má wulẹ̀ send message mọ̀ pé wọlé ni ẹ̀yin aládánwò játijàti ẹ fẹ́ máa gaslight ẹ fẹ́ máa distract àwọn ẹ̀kọ́ má lè sọ òdodo náà ṣé tí bàbá Lágége sọ ṣó correct wa alaikum salam ṣé tí bàbá Lágége sọ ṣó correct torí mo rí message yín sìn ṣó correct àní ẹ búra ṣó correct kò correct ẹ ṣe n ta fẹ́ gbọ́ náà nìyẹn ẹ wà máa pariwo òṣùlùbù dáwà ìyẹn ó ń lanu gbàgà ó ń bá ìsìn Ọlọ́run bá àdìkí ọlá jẹ́ ẹrù bá wà dà là ń ṣe ana tamratul ahbabi hanzalatul ida ana gussatun fi halki man adani wa ana almuhibbu li ahli sunnati ahmada wa ana aladibu shairu alqahtani alimọ nítorí pé fẹ́ bá ìsìn Ọlọ́run jẹ́ ẹ fìlẹ ẹ̀mí yóò fẹ́ bọ́ àrẹ́dẹ́ tí ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ tí ó bá wa sọ̀rọ̀ lórí eléyìí ẹ̀mí ẹ gbé ntí bàbá yín tú yìí ó bá ìmọ̀ lọ kó wá ní kí ìbínú Ọlọ́run kó bá ẹ̀ tí n tó sọ Yorùbá correct àti débi ká máa ṣe mubahala pẹ̀lú yín wallahi torí pé ẹ fẹ́ bá ìsìn Ọlọ́run jẹ́ ká nìṣó ńlẹ̀. suhbatu Abi Bakr sallallahu alaihi nabi fi al-hijra haqiqatun thabita so kò sí ìwọ kan lè gbé ọpọlọ òdo ọpọlọ tó gba kọ́tàlàtì ọpọlọ tí ò mọ rọ̀ áwù sheikhan ọpọlọ tí ò mọ síyàrò àlámì nùbàlà tí ń pèpè púpè kiri ọpọlọ ìwà fẹ́ fi máa dá sí tí àwọn òkè mímọ́ tí wọ́n yanjú tó ti tọ́kọ̀ mẹ́ ẹ máa wá kún ẹ máa wá ṣàgbàjà òṣì lórí òdo tẹ́ bá relevant mẹ́ ló máa ta nǹkan mí náà. haqiqatun thabitatun bil qur'ani wa sunnati wa ijma'il umma qur'ani sọ bẹ́ẹ̀ hadithi sọ bẹ́ẹ̀ àwọn àfọ olóríire sọ bẹ́ẹ̀ tó fi mọ́ Sheikh Adam Sheikh Kamal Abalagbaji àárí àfọ olóríire kan tó tún ká àfàyín túrí àfàwa ni tí ò bá yẹ inkaru hadhihi suhbati yu'addu mukabaratan linnusus alqat'iyya kó wá sọ pé ò rí bẹ́ẹ̀ kí wọ́n kan lanu òṣì lágbárí kó ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìgbéraga ni ó fẹ́ tako ẹ̀sìn àti ọ̀rọ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ àfàwa ni ọ̀dà káàtì wa kọ́ wo pé àánú làwọn kìíní náà ẹ jẹ́ mú ẹ̀rí láti inú Qur'an al-adillatul qati'atu min al-Qur'ani al-karim خلد الله عز وجل صحبة أبي بكر رضي الله عنه في القرآن في أكثر من موضع ọlọ́run ọba àlékiọlá ó máa fi ilẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ tó ń sọ̀sọ̀ kú sẹ́yìn ìwọ lọ wàá parẹ́ kó ń bẹ́ẹ̀ ní tiẹ̀ àwọn míì tó bá tún gbérù rò rí yẹn ẹ̀ tún jọ parẹ́ kó ń bẹ́ẹ̀ Islam ó sì máa jẹ́ Islam Abubakar ó sì máa jẹ́ kí ni o sọ́hìbù nàbí filghar làṣìyàmá siddiquhu filghar ṣe lẹ́yìn kan mọ kọ́mẹ́ǹtì yẹn ẹ ṣàfihàn lẹ̀ èyí tó bá ti ń ṣe rọ́bìṣì ẹ̀kọ́ ìná ẹ̀ kánàwó lam yakun lọ́dọ̀ àwọn onífàrọ́hìn ó ní wujuduhu kal adam eléyìí kan wà ní ogun kò ní tí ó jẹ mẹ́. n tà ń sọ yìí ìmọ̀ tẹ́ẹ̀tì ẹ̀ máa ń fi proud yẹn sẹ́ ẹ kó jáde a fẹ́ lo ìmọ̀ pẹ̀lú yín a wà tún brain yín reset a wà gbé ìbínú Ọlọ́run tì yín wájú tẹ́ bá ti láyà ìtorí bọ̀ mo ti sẹ́ẹ̀tì ìbínú Ọlọ́run yẹn kalẹ̀ fún ẹ mo bá hàlà yẹn pé n tà fún àyín sọ yóò bẹ́sìn lọ ó bá ìmọ̀ lọ ó bá aláàká ìtì ń ṣiṣẹ́ lọ tó bá yẹ pé bẹ́ẹ̀ náà nìwọ náà gbà á tó sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó sì rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì náà àti Qur'an kò náà ní kọ́lọ́pọ̀ orí ọ̀nà ọba dẹ́dà tí ò bá ti rí bẹ́ẹ̀ kí ìbínú ọba dẹ́dà kó bá ẹ̀
tó bá ti mọ̀ pé o tó bẹ́ẹ̀ yẹn kì í ṣèpè ó wà nú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ṣóyé so kì í ṣọ̀nà kan kì í ṣọ̀nà méjì lọ́lọ́wọ́n bá àlékè ọlá ló ti sọ fún wa lọ́dọ̀ àwọn àfọ̀ní tafsir wọn pè kí ni o ayatul ghar ọlọ́ni illa tansuruhu faqad nasarahu Allah إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا آية يكلي دادا àwọn àfáà wa ní ìjìmáàrù ahli tafsir torí pé àmọ́ bí tá a fẹ́ kọkùnrin sí náhù sífìrí sọ́rífù odó bàlágà odó tafsir odó musalah hadith odó ẹjọ́ kan gẹ́kìlá àfáà yín mọ̀ àfáà gbogbo ayé ẹ sọ fánù kan alladhi atqanahu hadha ar-rajul wa nunaqishakum hawlahu ẹ jẹ́ àmọ́ fánù pé fánù yìí gangan ni o làáfáà yín dá àfáà gbogbo ayé lé lórí o káwá máa dù sí ilé ẹ̀kọ́ kan kẹ́ mo bẹ́ẹ̀ ṣe máa dù àwọn àfà sórí tá a bá ń sọ̀rọ̀ àwọn àfà ọlọ́run náà bá ó mọ̀ ṣàánú wa ní Islam tí ò fi ẹ̀sìn wa sórí ọ̀rọ̀ àwọn pàrọ̀pàrọ̀ ìmọ̀ là ń sọ ìmọ̀ tí ìmọ̀ máa gbé ìmọ̀ mi táwọn àfà gan bá tún pàdé ara wọn pé àkàrà nǹkan ọ̀dà tí ìmọ̀ ó tún máa gbé ìmọ̀ mi al-ilmu kanzun tajiduhu fi ma'adinihi kí sọ̀rọ̀ àwọn dẹ̀dẹ̀ rẹ̀ ya ayyuha at-talib ibhath wanzur al-kutuba ẹ kó ìmọ̀ jáde ṣebí tunkiruna in shi'tum ala an-nasi qawlahum ó yẹ wá ṣe ìkárùn tàn sọ ṣóyé wọ́n ní ìjìmáàrù ahli tafsir gbogbo àwọn àfọ́ olóríire tí wọ́n máa bá wa tú Kùránì o anna as-sahiba huna huwa abubakirin bila munaza'in abubakir ni bàbá ńlẹ́kùn tí ò ní orí bẹ́ẹ̀ kò lè bọ́ta yóò kàn máa kùn láàrin àwọn dẹ̀dẹ̀wúrẹ́ ẹgbẹ́ ni yóò máa pòkọ́ ọ̀bànújẹ́ fáwọn àwọn dẹ̀dẹ̀wúrẹ́ àwọn tí wọ́n kéwú tí màá ń ṣe láǹfààní àwọn tí wọ́n kéwú tí wọ́n dá aládàánwò ẹ̀dá àwọn èèyàn jákujáku àwọn èèyàn ránun tó bá ti mọ̀ pé ìwọ tó bẹ́ẹ̀ o máa bọ̀ lókè say your opinion àwọn dábì say their opinion tún máa bọ̀ lókè Ibrahim Yusuf máa bọ̀ lókè ẹ kàn wọ́n jẹ́ keypad warrior wọ́n jẹ́ keypad warrior nọ́mbà mi ti wà ń bẹ̀ ṣe bó ní data ló fi ń wò mí tó bá ti pè náà ó mọ̀ gbọ́n tá à ń sọ pé sórí WhatsApp yẹn 080 50 25 41 82 jẹ́ ń bá yín fomi tẹ̀ tó ní mo ráyè yín lẹ́nu. See your opinion ẹ̀sìn ọlọ́run wá wà níbi tẹ́ mo wá fò opinion wèrè síbẹ̀ àbẹ́rẹ́ ẹ̀ nílà káyìí à ń sọ pé bí kíní ṣe rí rè ọ̀sán rè aago kan ọ̀sán ìwọ́ṣẹ̀ tí wàá ní kí n mọ fún ẹlẹ́rìí pé ọ̀sán la wà wà laysa yasihu fil adhhani shay'un idha ihtaja an-naharu ila dalil opinion òṣìwò lẹ́ ń bá ẹ̀dẹ̀ fẹ́ sọ ìmọ̀ di rubbish irú ilé wa wà ní tán lópinion bẹ́ẹ̀ wallahi ẹ̀ nítumọ̀ wọ́n á mọ̀ pé ẹ̀mí ẹ̀ gbé má jẹ́ kí pad mo ti máa ń sọ fún yín ẹ mọ̀ wọ́n jẹ́ kí pad warrior mo rí pé inú ti ń bí ẹ àmọ́ tó bá mọ̀ pé inú yẹn ń bí ẹ lóòótọ́ our first scholars Imam Malik àbí kí ló sọ yìí tó bá mọ̀ pé inú yẹn ń bí ẹ lóòótọ́ ìwọ wàá pè wọlé wàá wá ṣe bọ́ máa ṣe àrí ní orí dáhùn dáhùn ẹ mọ̀ wá pariwo òṣùlùbù dáwà ẹ sọ òṣùlùbù tá a fa yín lò pẹ̀lú bó ṣe ń hájá mọ́ àwọn èèyàn káàkiri tí ń bù wọ́n jẹ kiri tí ṣe ń bá ìmọ̀ lójú tí ń bá ìsìn jẹ́ yìí òṣùlùbù ló wá lò afiduna bi uslubihi wa bi ulumihi now nọ́mbà yẹn sì wá ṣíṣe o ọmọ níbi tá a bá dé ìkó sọmọ náà tí ó jọṣẹ ẹ̀yin náà mọ̀ wallahi ẹ kàn fẹ́ máa ta ọjà tó ti expire ọjà tó ti ń tà dín ẹ fẹ́ máa rí máwọn èèyàn àwa sì láàfẹ́ gbégbé lọ bí ẹ ti ń gbé bọ̀ ṣóyé so àwọn àfọ olóríire ó rí i pé mò ń emphasize ibẹ̀ yẹn àwọn àfọ olóríire olókè mímọ́ aláyéere tí wọ́n fi ìmọ̀ wọn bẹ̀rù Ọlọ́run bẹ̀rù ọjọ́ àtúbọ̀tán wọn dátàrí ẹ̀ wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ waqad a'lana Abubakar nafsahu hadha al-mawqifa hina sa'ala fi khutbatihi Abubakar gẹ́gẹ́ òun ló sọ pé òun lòun wà ń bẹ̀ níjọ́ tí ń ṣe kútúbà lọ́wọ́ jẹ́ fún ẹlẹ́rìí ẹ̀ so ìtorí èmi máa ń láì kéèyàn láyà kó dẹ̀ lè kó ìmọ̀ jáde ẹ máa ṣe bí pẹ́yìn náà láyà ẹ̀kọ́ ẹ̀ kan ibi tá a dẹ̀ dé yìí ibi ìgbẹ́rì ẹ̀ jáde ni torí ẹ̀ la fi nọ́mbà síbẹ̀ a dẹ̀ fi pósì yẹn síta látàlẹ́ àná bí mo ṣe ń rí lálẹ́ àná yẹn náà mo sáré kọ pósì lórí ẹ̀ pé rà kò sí wàhálà ẹjẹ́ àjọ gbé pẹ́rẹ́ gíga náà ẹjẹ́ àwọn pé kí ni Abubakar radiyallahu anhu kí gangan ni bàbá sọ lórí ẹ̀ kí ni wọ́n sọ lórí ááyà yẹn nígbà tó lọ́run ní àwọn méjèèjì o nígbà tó wà nínú kòtò
tí wàá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ wípé má ṣe bẹ̀rù o ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń bẹ pẹ̀lú wa ìwọ wàá fún wa ní contrary opinion tọ̀dọ̀ tiẹ̀ ó fún wa ní contrary opinion tọ̀dọ̀ tiẹ̀ tọ́lé aṣọ ń pè wọlé láti sọ pé nǹkan ló wà ń bẹ̀ ni náà assalamu alaikum a wà lórí program ṣe fẹ́ dá sí program ni àbẹ́fẹ́ sọ̀rọ̀ lọ́tọ̀ wà ní sound tó náà tọ́tù. ok now baba mudir wọ́n ní Abubakar kọ́ ló wà nù kòtò pẹ̀lú ànábì afa àtọ́lẹ́hà ló ń bá wa sọ̀rọ̀ ṣíà wọ́n ní Abubakar kọ́ ló ṣe ìjírá pẹ̀lú ànábì ǹjẹ́ ẹ lè ní ìmọ̀ kan tẹ́ lè bá wa fi yanjú ẹ̀ kó nǹkan ní lóòótọ́ tẹ́sì fún wa lẹ́nu tó wà ń bẹ̀ pẹ̀lẹ́ rí. ẹ ṣeun ṣó ṣeé ṣe kẹ́ ẹ ṣí ẹ mọ̀ tó ṣe ṣó ṣeé ṣe kẹ́ ẹ bá wa ṣí kámẹ́rà yín ẹ kàn ṣí kámẹ́rà yẹn so káwọn èèyàn máa rí bóyá kankan lójú yín tí ó bá dé convenient ẹ má wọrí ẹ kàn fáwọn alẹ́rìí now ẹ kàn fún wa lẹ́rìí náà kò sí wàhálà ẹja mọ̀ sọ̀rọ̀ báyìí fọ́ọ̀sì yín jáde barakallahu fikum fọ́ọ̀sì yín jáde ẹ mọ̀ tó ṣẹlẹ̀ this is 10:15 á fún yín di 10:20 ẹ fi ìṣẹ́jú márùn-ún sọ̀rọ̀ ẹ dẹ̀ fún wa lẹ́rìí pé Abubakar kọ́ ló wà ń bẹ lóòótọ́ bismillah. ẹ máa stop ní 10 kìíní bismillah. wọ́n tí bàbá mọ̀ dé mẹ́ta ìṣẹ̀lẹ̀ náà máa ṣe ìṣẹ̀lẹ̀ kí sọ bá kàrí lọ́wọ́ ní kò tẹ̀lé àmì ẹ̀rí. ìdílé àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ ní ayé àlùkò ní sọ̀rọ̀ nípa ìjírà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ọgbà ayé ò dárúkọ nǹkan tó wà pẹ̀lú àmì ẹ̀rí aláàtò padà sí ibi ọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam àbí bí azọ́rọ̀ àwọn ìpàdé àmì ẹ̀rí láti kọ́ fún ìgbà ayé àgbà lérò. Taba lọ sínú tẹ̀lifá ìmọ̀ taba lọ tẹ̀lé àkàrí pé tẹ̀lé ní ìmọ̀ asọ́rù sọ̀yìn Bukhari. Tẹ́ ń gbọ́ mi àbí. À ń gbọ́ yín. Ẹ tó ṣe tẹ̀lé ní àfa Muhammad Nasiruddin Al-Albani. Ohun tí àfa ṣe níbi tẹ̀lé ní gbogbo alámọ̀ òṣèlú àfa Bukhari. Ìwáyà ẹ̀yọ̀ fún ìfẹ́ àlejò sí méjì mẹ́ta mẹ́rin. Tí ó pèsè bá bọ́ àwọn yóò pọ̀ nígbà tẹ̀ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ láti lè yọ àwọn ọ̀sán tàbí ọkọ̀ àkójáde ńbẹ̀. Ohun tí àbá ìwá síbi tó ráyè ni wípé gbogbo ìwáyà tí àìbùkọ́ wá gbé kélekèlé apá ikú ọjọ́ sójú kan. Bẹ́ẹ̀ ń gbọ́ mi àbí. Àgbọ́yé. Bóyá kò mọ̀ lọ, apá ikú ọjọ́ sójú kan. Lára àwọn ìwáyà tí àbá ìbùkọ́ wá gbé kélekèlé sínú sọ ìbùkọ́ tí àbá àgbà ní kó sójú kan. Òun ìwáyà tí mo bẹ́ẹ̀ kìí tíra wọn. Ìwọ̀pẹ̀ ní ìmọ̀ ẹ má jẹ́ kí voice yín lọ o à ń gbádùn yín o network ni o ó reconnect so ìmọ̀láfẹ́ ẹ bá kárí wáyà yẹn network wọ́n ti ń reconnect o ẹjọ́ àsìkò yìí kọ́ o oorun wẹ̀ nírú àsìkò yìí kọ́ àwọn mùsùlùmí fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ lénìí network yẹn ti lọ tẹ́lẹ̀ náà ẹ ń dárúkọ rí wáyà yẹn lọ bismillah. à ń gbọ́ yín clearly ẹnì sọ́lẹ̀. ẹ̀ríwọ́ 166 láti ọ̀dọ̀ ìyíbi ni wọ́n mú ọ̀nà lòun ni mo fẹ́ kà yọ láti ọ̀dọ̀ ibi wọn máa rọ̀ kánú àwọn sàbíà ni. ọjọ́ àmọ́ àníhù. ibi wọn máa rọ̀ ní ìró nàlà wà lónà kó sọ. àgbọ́yé bàbá inú mi dùn fún bí tẹ́ ẹ lọ yìí ẹ ṣeun ní tí mo mọ̀ ọ́ jẹ́ lẹ́gbẹ́dẹ́ ẹnì sọ́lẹ̀ ṣe ẹnì sọ́lẹ̀. lọ́wọ́ àdúpẹ́ o. nígbà tí àwọn ìró àwọn tí wọ́n ṣe ń jẹ́ láti lọ mọ́kà lọ sí ìlú Madina nígbà tí wọ́n jẹ́ ìkàtà masala ọ̀sà ní ìlú Madina. ẹ̀wọ̀n kan tí a fẹ́ sọ́kọ́ wọn ní pọ́pùlà mọ́tíkà ní Rasulillahi sallallahu alaihi wa wọ́n ti pọ́ǹtì wọn bí fún ọ̀ká níbi wọn tó dé ìlú Madina. àgbọ́yé bàbá. Ọ̀nà yẹ̀wò mọ̀mọ́ olùkọ́ jẹ tó líìdì wọn. Ọ̀nà tó líìdì wọn ẹ̀rọ ní àwọn àlùmọ́ ìró nàlá ìtọ́kùn ṣe jẹ́. Ẹ tó líìdì wọn iná pẹ̀lú sáálì ìmọ̀ọ́dá àti ìṣe. Ọ̀kẹ́ náà
àwọn sábà lẹ́bi ó ní ìdí àwọn tó kọ́kọ́ ṣe ń gbéra lọ sí ìlú Madina kọ́pìlà mẹ́ta ni Rasulillah tó gbé ìlú Madina. àwọn tí wọ́n lè mọ Salim Maula àbí òṣèlú wa ní ìdí nílùú Madina bí wọ́n ti ọ̀dọ́ dé wọ́n ní pé Abubakar wà nù ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà tí wọ́n bá bí wípé wọ́n bá pé Abubakar òun ló ṣe jẹ́ pẹ̀lú àlejò ọmọ. عليه وآله وسلم. Akhirnya wáyà ìdájọba ikọ̀ ọgbọ́n wípé ìyàgbá ọ̀rẹ́ ti wà ní ìlú Madina ní fọ̀kàrí bí ó tó lé rẹ̀. Àgbọ́yé. Ẹgbẹ́ ti ní àrí. Àwọn àwà pẹ̀lú yìí. Ẹgbẹ́ ti wà ní ìlú Madina kárí bí ó tó lé rẹ̀. Ìwọ́n wá jẹ́ káwọn wípé pẹ̀lú ìwọ́n rẹ̀ nínú ọmọ rí ó mọ̀ sí olùkọ̀kọ́ rí tó wà ní ẹgbẹ́ mọ́ rẹ̀. Ìjọba káwọn ìfẹ́ Abubakar pẹ̀lú ànẹ́bì nínú kòtò nígbà kan fẹ́ ṣe jọra lọ sí ìlú Madina. Ọ̀kan ìdílé nínú àwọn ẹ̀yẹ ni tí wọ́n fi gbà wípé wọ́n ti wà fún bákan sí òun tó kọ̀ bàbá sọ Abubakar ṣe jọra pẹ̀lú ànẹ́bì. Ọ̀dà ẹnì ṣọlẹ̀. Táìmù yín kù 1 minute a dẹ̀ tún lè fún yín láàyè torí gbà tí nẹ́tíwọ̀kì yẹn lọ kẹ́ ẹ lo 2 minutes sí. Ọ̀nà kẹ̀nà ẹ ṣeun. Ẹ ṣeun àkọ́kọ́ ṣé ń gbọ́ mi màá try láti ṣàlàyé hadith yẹn àti tí ó dàrú ń bẹ̀ bó jẹ́ pé lọ́dọ̀ ẹ̀yin ṣíà ẹ̀yin náà lẹ máa ń fẹ́ lo kíní yẹn ẹjọ́ máa fẹ́ kẹ́kọ̀ọ́ máa gbọ́ mi tí n bá ń sọ̀rọ̀ lọ́wọ́. Hadith alákọ̀ọ́kọ́ ó ṣàlàyé fún wa dáadáa ó dẹ̀ clear kò dàrú rárá ṣóyé so àwọn àfà wọ́n ní àwọn a'immatu sha'an àwọn àfà òní hadith torí pé tọ́rọ̀ bá dàrú á padà sọ́dọ̀ àwọn tí ṣe kíni o àwọn tí wọ́n mọ̀ ń pẹ̀ ṣóyé àfà wa al-Hafiz ibn Rajab al-Hanbali wọ́n ń sọ inú ọ̀rọ̀ tiwọn tá bá lọ wo Fathul Bari ibn Rajab tá bá lọ wo mujalladu ẹlẹ́ẹ̀kẹfà page 176 177 wọ́n ní wal muradu bi hadha annahu kana yahummuhum ba'da maqdami nabi sallam walidhala qala fi masjidi Quba ọ̀nà méjì ni àkọ́kọ́ bí tí wọ́n sọ yẹn wọ́n ní fil usba ààyè kan ní Quba kì í ṣe masjidu Quba ṣó ti yé báyẹn ń sìn Sálímù ó ń ṣe ìmáàmù fún àwọn tí wọ́n kọ́kọ́ ṣe ìjírá lọ fil usba bí ká sọ wípé ẹnìkan ṣe ìmáàmù fáwọn kan ní Kòròdú so nígbà tí ẹnìkan ṣẹ̀ wá travel lọ sẹ́kọ̀ọ́ ẹnìyẹn ṣẹ̀ tún wá lọ ń lead wọn ní Lagos Central Mosque usba yẹn Quba ààyè ní odidi ìlú kan ní lọ́tọ̀ so ó wá ní ààyè kan nú ká sọ pé bíi street àbí agbègbè kan tó ń jẹ́ al-usba ààyè al-usba yẹn ní Sálímù ti máa kírun fún àwọn tí wọ́n kọ́kọ́ jọ ṣe ìjírá kọ́bùlà mọ́kìdámì nàbì ká nàbì ó tó dé Madina ìgbà tá nàbì dé Sheikh wa ẹja bí léèrè ṣé ìgbà tá nàbì dé náà kọ́ Masjid Quba ni àbí ká nàbì tó dé náà ti kọ́ síbẹ̀ èyí táwa náà ní tí gbogbo àjọ mọ̀ ni pé lẹ́yìn tá nàbì dé ni wọ́n kọ́ síbẹ̀ sìrìwáyà ẹlẹ́ẹ̀kejì yẹn wá ń ṣàlàyé pé ní Masjid Quba ó yàtọ̀ sí al-usba ààyè méjì ni ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí tá fẹ́ mọ̀ dápọ̀ mọ́ra wọn ṣóyé so kí tá fẹ́ mọ̀ dápọ̀ mọ́ra wọn ìyẹn lákọ̀ọ́kọ́ jẹ́ àkọ́kọ́ jọ yanjú li'anna al-ilma amanatun so tá bá ti yanjú yẹn tí yẹn bá ti kọ́kọ́ clear sí wa dáadáa tá ní issue pẹ̀lú yẹn ìyẹn ní n tá ń sọ fi yé wa dáadáa so ẹ̀yin ní ẹ sọ fún wa nísìn pé al-usba yẹn àti tí wọ́n kọ sínú hadith yẹn kò sí nǹkan kan tó dàrú ńbẹ̀ wadihun wuduha shams ó ti clear jù so ká máa wá fi ìyẹn ṣẹ̀rí àbòsí la ṣe fún ìmọ̀ torí ọ̀rọ̀ àfáà wa tẹ́ mú wá jáde yìí sìn tẹ́ sọ pé kìnnì kan ó sọ báyìí ṣàlàyé kí làwọn àfáà sọ lórí ẹ̀ ṣóyé ṣàlàyé kí làwọn àfáà sọ lórí ẹ̀ ìyẹn la fi ń wo pé ọ̀nà tẹ́ gbé gbà yẹn kò lọ àfi tẹ́ bá fẹ́ sọ ọ̀rọ̀ míì fún wa mo ń bọ̀ kí ní ìyọ̀tọ̀ ni tó ń gbé wa ń bí wa àfi tẹ́ bá fẹ́ sọ ọ̀rọ̀ míì fún wa tí ó ṣàlàyé yékéyéké tí ó dẹ̀ clear sí wa tábùbákìrì gangan látẹnu ara ẹ̀ tó sọ pé nǹkan lòun tẹ̀lé ànábì Abubakar táwa ń sọ yìí lọ́dọ̀ gbogbo àwa mùsùlùmí tí ó dàrú rárá òun náà ní pé kí ni as-Siddiq ẹni tí Ọlọ́run látòkè sánmà ló ti gbà tẹ́nìkan kan ò dẹ̀ rí nǹkan kan ṣe sí yẹn ṣòye sàtòkè sánmà ló ti gbà òun ló wá ń sọ̀rọ̀ ń bẹ̀ pé òun lòun tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam lọ ṣe hijira ẹ̀yin tẹ́ bá wá ní contrary opinion yóò wá gbé tọ̀dọ̀ yín jáde ẹ wá já kọ́kọ́ jọ wò ó káwo rìwáyà alákọ̀ọ́kọ́ so káwo rìwáyà ẹlẹ́ẹ̀kejì ẹ má bínú torí mo fẹ́ ṣàlàyé ní táàmù yẹn fi pọ̀ haddathana Ibrahim بن المنذر قال حدثنا أنس بن عياد عن عبيد الله النافع عن عبد الله بن عمر قال
lamma qadima al-muhajiruna al-awwalun ẹ máa gbọ́ o nígbà tí àwọn tí wọ́n kọ́kọ́ ṣe hijira àkọ́kọ́ àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ yẹn o tí wọ́n ṣe hijira lamma qadima al-muhajiruna al-awwaluna al-usbata usba yẹn ismu makani makaye kan ni nígbà tí wọ́n dé usba wọ́n wá fi síbẹ̀ tẹ́ bá lọ wo hadith yẹn wọ́n ṣe alámọ́tò kéne wọ́n gbé sáà ní kọ̀ọ̀sẹ́ yìí wọ́n tún wá ṣàlàyé ẹ̀ ń bẹ̀ wọ́n ní kí ni mawdi'an bi Quba mawdi'an bi Quba tá bá fẹ́ pé kí ni usba ń bẹ̀ yẹn o wọ́n dẹ̀ tún ṣàlàyé ẹ̀ ń bẹ̀ pé ààyè kan ní Quba ni qabla makdami rasulillahi sallallahu alayhi wa sallam sheikh ẹ máa gbọ́ mi o síwájú ká nàbí o tó dé kana ya ummuhum Salimun mawla Abi Hudhayfa ẹni tó jẹ́ ìmáàmù ń bẹ̀ nígbà náà wọn náà ní Salim hadith yẹn lájọ́ ń kàyó wa kana aktharuhum Qur'ana ó wà ní Sahih Bukhari náà riwaya alákọ̀ọ́kọ́ nìyẹn riwaya ẹlẹ́ẹ̀kejì ó ní hadathana Uthman bin Salih hadathana Abdullah bin Wahab ẹja fi àwọn kíní yẹn lẹ̀ ó ní kana Salim mawla Abi Hudhayfa yahumul muhajirin al-awwalin Salim yìí riwaya anọ́dà wọn nìyẹn ó máa ń ṣe ìmáàmù fáwọn tí wọ́n kọ́kọ́ ṣe hijira lákọ̀ọ́kọ́ wa ashaba nabi sallallahu alayhi wa sallam àtàwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam fi masjidi Quba ẹ dákun fi masjidi Quba tó wà níbí ṣé ká sọ pé wọ́n gbàgbé láti pè masjidi Quba ṣóun náà ní asọba òun náà ní asọba ni kò ń ṣòun náà ṣóyé fi masjidi Quba ní mọ́ṣáláṣí Quba fihim Abubakirin wa Umar nígbà tí wọ́n ti kọ́ mọ́ṣáláṣí Quba tán nígbà tó yẹ pé òun náà ní ṣe ìmáàmù tẹ́lẹ̀ tó sì mọ Kùránì ká tó jẹ́ pé nínú àwọn tá a fi ń mú ìmáàmù náà ní kíni o kó mọ Kùránì ká fihim Abubakirin wa Umar wa Abu Salama wa Zaidin wa Amir bin Rabi'a Sahih Bukhari yẹn wa so idan hadithi méjèèjì ibi tá ti wá wò nìyẹn pé ẹjá wo riwaya alákọ̀ọ́kọ́ ẹjá wo ẹlẹ́ẹ̀kejì falidhalika dhakara minhu Abubakar wa Abubakar nama hajara ma nabi sallam wa laysa fi hadhihi riwaya qabla maqdami rasulillah a rí pé kò sí ńbẹ̀ yẹn pé síwájú ká nabi tó dé wọ́n gbà Abubakar síbẹ̀ ṣóyé a wá ṣàlàyé mi mọ̀ ṣe ìgbà mi láàyè kí n kàn ṣàlàyé bí pọ́ìntì méjì sí so network yẹn ó crack náà àyè alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n ṣàlàyé bí ìṣẹ́jú mélòó kan sí kó lè bá yé dáadáa lẹ́yìn máa fún yín time láti ṣe rọ́dù àwọn kan tí mo bá sọ ẹ jẹ́ wo àdìkọ̀tù tefrik azamani wal makani táwọn afá bá fẹ́ ṣe irú nákùdù nǹkan báyìí wọ́n ṣe kí ni o àtẹ̀fríkù zamani wal makani ẹ jẹ́ ṣe ìyàtọ̀ láàrin àsìkò tí kìíní yẹn ṣẹlẹ̀ àti ibi tó ti ṣẹlẹ̀ àyè àkọ́kọ́ ni usba wọ́n sì kọ́ síbẹ̀ pé qabla al-hijra àyè kejì ni masjid Quba tá Ànábì sallam tó kọ́ síbẹ̀ sóyé so Ànábì pé Abubakar kọ́ ló ṣe hijira yẹn àwa ò pé kílé tí Salim tí wọ́n jẹ́ ìmáàmù lọ ní masjid Quba kò sẹ́ni tó jiyàn sí torí pé kíni o torí pé Kùránì tó mọ̀ ọ́n kà yẹn náà ni so wọ́n fún ní afdoliya àti asbaqiya yẹn pé ó mọ Kùránì kà dáadáa sóyé so káwá sọ pé rìwáyà yìí bákan náà ni ẹjá máa fà tó sọ bẹ́ẹ̀ ẹjá mọ ẹni tó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ká kọ́kọ́ mọ ibi tẹ́ ẹ ti rí ṣó ti yé so ẹjẹ ń dún bẹ́ẹ̀ náà tẹ́ bá tún wá ní ọ̀rọ̀ míì ẹjá nìṣó ń bẹ̀ barakallahu fikum ẹ lánàá dá 10 minutes báyẹn torí èmi náà sọ̀rọ̀ táìmù yẹn pọ̀ díẹ̀ náà. náà bismillah. màá dúró ní wa ṣùkọ́ ìjọba ọmọ náà fẹ́ à ń gbọ́ yín báyìí à ń gbọ́ yín network yẹn ń ṣe wá bákan à ń gbọ́ yín báyìí sà. náà. gbogbo ọ̀rọ̀ tí a ṣàlàyé lọ pé wọ́n sọ ìlú kan wọ́n méjì. ìjọba ìmọ̀lẹ̀ wọn yẹn wà ní Bukhari wọ́n sì mọ̀ pọ́nà méjì lọ́wọ́ àti sọ ìlú kan bọ̀ mi ò lọ sínú sọ ìlú Bukhari torí ìfẹ́ kó bí ágúmẹ̀tì wa kó gun wọ́n gbé lọ sínú tíra mùkútásọ́rù sọ ìlú Bukhari wọ́n ṣàlàyé rẹ̀ ní sókí wípé ohun tí àlàáfà alágbáni ṣe ni wípé irú rí láti lè jìtọ̀ ẹ̀ka yẹn sí tẹ́lẹ̀ tó pẹ̀lú ẹ̀ṣẹ̀ gbé wọn. èyí mú ìwáyà méjì ìwáyà alágbáni ò fẹ́ dà wọ́n náà wọ́n ti mọ̀ pé irú kan wọ́n ń ṣẹlẹ̀ lọ́jọ́ èyí. àwọn ìwáyà yẹn ó fẹ́ ti sọ fún wípé ìwáyà yẹn ṣe méjì bẹ́ẹ̀ ṣe ń kú yẹn ìwáyà ẹ̀yọ̀ ọ̀kan ni. ìyẹn ló fà dàrẹ́ mo lọ sínú kí mùkútásọ́rù sọ̀rọ̀ Bukhari bí àti àbùkọ́ ti bí àlùbárí ti kó àwọn àdìsí méjì mẹ́ta tó ti kó jọ. èmi ọ̀nà sínú fámìlì lẹ́yìn bí àti mo ń lọ yẹn lẹ̀ bá lọ
kẹwàá ṣe mẹ́kìdù lórí tẹ́ra yẹn ẹ̀tọ́ ọ̀sán tẹ́ra àwọn tí ọba yẹn sọ ni wípé tọ́ba lọ rìwáyà àpòlì ti jẹ rìwáyà 366 wọ́n sọ pé rìwáyà méjì ló wà níbẹ̀ ó mú rìwáyà ẹ̀ wá sí rìwáyà ẹ̀ yọ wọ́n kọ́ àti gbọ́ di rìwáyà yìí wípé àwọn àkáǹtẹ̀ nínú àwọn àlùmọ́ájìrù tí wọ́n ṣe jíra lọ sí Mádínà wọ́n kírun lẹ́yìn sáálì mọ́dà tó ṣe é fà kọ́bùlà mẹ́tídánì Rasulillah láti lọ tó dé. ilé ìwé wa jẹ́ bí ìdáhùn tẹ ìbéèrè láti. ẹ ṣe sùúrù ẹ má bínú ṣe pé mo interject yẹn jẹ́ ẹ má bínú pé mo interject yín bó ṣe wà nínú tírà yẹn harfan bi harfin ẹ bá wa kà jáde mọ̀ọ́dún wo ni Albani fún kí dẹ̀ ni tó wà ń bẹ ẹ ka náà su hadith yẹn jáde níta Albani tẹ sọ pé sọdẹ yẹn kan yẹn ẹ kà jáde bó ṣe wà ń bẹ àdá anil amanatil ilmiya ẹ ṣeun. ok àní ìdílé àwọn ọmọ rẹ pé. ọ̀ndà ẹjọ́ mọ̀ọ́dún wo ni wọ́n fún ọ̀ndà mọ̀ọ́dún wo ni kí ni wọ́n ń sọ bọ̀ ń bẹ̀ tán fẹ́ fi hadith yẹn ṣe delil ẹjá mọ̀ tán sọ bọ̀ ń bẹ̀ ẹ má ṣe bátìrù delil fún wa èmi náà ti ṣí tíra yẹn bíbá ẹ̀ already náà network yín ti lọ on reconnect kí la bá ní sọ bọ̀ ńbẹ̀ kí ló ń ṣàlàyé pé ṣé topic tó fi síbẹ̀ ni pé Abubakar kan ló ṣe ìjírá pẹ̀lú ànábì ni torí tí èyí bá ti ṣẹ̀rí ẹ má fi ṣẹ̀rí fún wa bíbá ẹ ṣeun à ń retí yín o network wọn on reconnect ni o network wọn reconnect ó ti lọ network wọn àti ìhànà ti ń pè ó dà pé wọ́n ṣẹ̀ máa ń tan PVN ni tó bá pè padà tàbá tún rẹ́ni tó lè japoró mímọ̀ díẹ̀ tó jẹ́ in fact a kàn dúpẹ́ fọ́lọ́run ṣá wàláì àríwáyà tó clear inú Bukhari hadith méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti clear níta wá ń bí lè rí pé al-usba yẹn ṣóò náà ní Masjid Quba wàláì lè rí dáhùn so then ẹ lọ wo tọ́pìkì tí Bukhari fún un ó fi síbẹ̀ yìí pé abita ti fẹ́ sọ pé èèyàn ọmọlúàbí ó lè kírun lẹ́yìn ẹ̀rú subhanallah ṣe rí ẹ lè ṣàbòsí fún mímọ́ àyíká àwọn ọmọdé ẹ̀dẹ̀wùrẹ̀ tọ́jú òrìjínà gan wàláì wọn lè jáde síta wàláì kò sí wàhálà ìwọ tó ń jánu ẹ̀wọ́ máa bọ̀ lókè ẹ bá ń pe ẹ bá ń tún tẹ nọ́mbà mi síbẹ̀ fún wọn 080 50 25 41 82 ẹ ti ìmọ̀ yẹn ni ẹ kó jáde láti pé àfáà tó ń sọ̀rọ̀ ara tí wọ́n balẹ̀ àjọra yanjú ẹ̀ ni sọ̀rọ̀ Albani ẹ̀ wàá kà fún mi harfan bi harfin àti mọ̀ọ́dù Albani ń sọ tó fi fẹ́ fi hadith yẹn ṣẹ̀rí àti pé bóyá ó sọ ń bẹ̀ pé o kò ṣe hijira pẹ̀lú ànábì ṣóyé ẹjọ́ nọ́mbà ti wà ń bẹ̀ 00 50 25 41 82 bó ṣe rí ni ànábì ló sọ man nasara batilan wa huwa ya'lamuhu fala yazalu fi sakhati llahi hatta yada'a ma qala ẹ bẹ̀rẹ̀ sí mọ̀ ọ̀nà lọ́wọ́ lórí ìbàjẹ́ yẹn ẹ kún ní bá wo sáré àfáà yẹn àti inú mọ̀ràn ẹ jẹ́ n tún play fídíò yẹn fáwọn àtàṣẹ ń wọlé àfáà ti ń pè padà wá ìsìn naam ahlan bikum ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ ṣé ń gbọ́ mi ustad wa hello dídì lọ nẹ́tíwọ̀kì wọn ni ó ti rí bété ẹjẹ́ ń pè wọ́n padà àwọn ọmọ tó jòrì jìnnà kìíní àwọn ò lè tẹ́rí sí salamu alaikum salamu alaikum naam ẹ mọ̀ tá fẹ́ kẹ́ ṣe fún wa sà ìyín tẹ́ fẹ́ kà jáde látọ̀dọ̀ Albani yẹn kí ni tọ́pìkì tán fi síbẹ̀ kí ni Albani fẹ́ address ẹjẹ́ àkọ́kọ́ mọ̀ yẹn náà kí ni Albani fẹ́ address ń bẹ̀ à ń gbọ́ yín báyìí. níta bí ní ẹ̀dá ẹ̀ máa wọ̀rí kí Albani fẹ́ àdírẹ́sì ń bẹ́ẹ̀ kí Albani sọ bọ̀ tó fi mọ́rọ̀ yẹn wá níta fẹ́ mọ̀ nìyẹn sà. oyin yẹn ò jáde dáadáa mo tún tà láti ṣe fọ́lùmù yẹn gan náà à ń gbọ́ yín in tó ń ṣe ń bẹ̀ kọ́ ẹ ṣe sùúrù kí Albani ń sọ bọ̀ tó fi àdíìfì yẹn tó fi mú wá. ok à ń gbọ́ yín. Al-Albani wàhálà tó wà ní sọ ìlú Bukhari jọ èyí tí Al-Albani ti kéde ó fẹ́ di ẹyọ kan tó lára àwọn ìwáyà àyẹn ó wà nínú wáyà nọ́mbà
366 bóyá kí n ka ìwà ẹ̀ fún èmi ò lọ sínú sọ̀rọ̀ ìkọ̀kọ́ rí mo kàn máa máa ń lọ síbẹ̀ kúrẹ́tọ̀ lè di ágúmẹ́ǹtì mi wọ́n á lọ sọ́dọ̀ àfáà yín ìwáyà tó ẹ̀ka ní méjì ní ẹ̀rọ ọ̀kan ní ìwáyà yẹn àkọ́ǹtò ohun tí àlàbárí tó jọ ẹ bá ti di ìwáyà tí ọ̀dọ̀ dà. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ jọ̀ọ́ ẹ má ṣàbòsí fún mímọ̀ ẹ ṣe sùúrù ẹ kàn ní máa sọ̀rọ̀ lọ gburu báyìí níta bí ni pé lọ́ńdà abo ni Albani categorize ní tẹ́ ẹ fẹ́ sọ yìí sí ìgbà tó fẹ́ gbàdí sí yẹn síbẹ̀ kí ló sọ ń pẹ́ yóò ṣàkókò kankan sókè. ok ẹ nìṣó ńlẹ̀. ok. Wọ́n sì ní ìjáde dáadáa. ابن عمر قال لما قدم المهاجرون الاولون العتبه موضعون في كلاه قبل مسجد رسول الله صلى الله عليه واله وسلم كان يهودهم قالوا مولى ابي حذيفه فين ابو بكر very simple. ẹ ṣe sùúrù níbo lẹ ti kà yẹn tẹ́ ẹ bá ẹjọ́ tẹ́ ẹ bá ti dá wa lóhùn rárá ẹ ṣe sùúrù ẹjọ́ tẹ́ ẹ bá ti dá wa lóhùn kí l'Albani ń sọ tó fi mú hadith yẹn wá ẹ sọ fáwọn èèyàn kàlámù wá kẹ̀dẹ̀ mọ́ bọ̀rọ̀ lọ kí l'Albani sọ tó fi mú hadith yẹn wá síbẹ̀ kí ni Albani sọ kí ló ń sọ bọ̀ under àbóló categorize hadith yẹn sí tó fi mú hadith yẹn wá. wọ́n sọ̀rọ̀ nípa kí ni. à ń gbọ́ yín ó ń sọ̀rọ̀ nípa àrùn pípé so Albani ló wá sọ fún yín pé òun ṣe jámù hadith méjèèjì yẹn tó yàtọ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tó ń sọ bọ̀ ń bẹ̀ ó wá sọ fún yín pé hadith tàkọ́kọ́ yẹn òun ti dànù kò lẹ́sẹ̀ ńlẹ̀. níbo ló ti sọ bẹ́ẹ̀ níbo ló sọ bẹ́ẹ̀ kì í ṣe méjì àfa ẹjọ́ níbo ni Albani inú tíra tẹ́ ẹ̀ka ẹ ṣe sùúrù inú tíra tó wà lọ́wọ́ yín ẹ ṣe sùúrù ṣubú àkùlé lọ́nbí báyìí inú tíra tó wà lọ́wọ́ yín Albani sọ̀rọ̀ ọ̀run pípé ẹ̀yin wá sọ pé Albani kọ́ síbẹ̀ o rìwáyà àti rọ́ṣùbà yìí o so àti ti Masjid Quba yìí o nǹkan kan náà ni o ó sọ síbẹ̀ fún yín ó dẹ̀ mẹ́rin ẹ̀ wá nítàbí lọ́wọ́ yín nìyẹn. ó yẹ ẹ̀ka jáde láti inú tíra yẹn. الله صلى الله عليه وآله وسلم حتى يومهم سالم مولى هذه الصيفة أبو بكر وأبو سلمة وزيد وعامر وأصدق له وكان أكثرهم رهانا رواه مكوين كذا لم تكن no inter can you correct ó ṣe lè àti ọfún yín yẹn tẹ́ bá ní nǹkan míì tẹ́ fẹ́ fi proof pé Abubakar kọ́ ló ṣe jíra pẹ̀lú ẹ̀ thani yafnain idhuma fil ghar ẹ bá wa tú àyà yẹn níta kan yóò lọ nígbà kẹgbẹ́ ṣubú àwọlé thani yafnain idhuma fil ghari ẹ ṣe sùúrù amalam ẹ já padà sínú Qur'an níta tún yẹn òtú Albani sọ bẹ́ẹ̀ ẹni ẹ ṣe sùúrù fúnra yín ẹjọ́ ẹ ṣe sùúrù thani yafnain idhuma fil ghari idh yaqulu li sahibihi ẹ bá wa tú àyà yẹn àgbọ́ yín mọ́ o ẹ bá wa tú àyà yẹn ẹ bá wa tú àyà yẹn thani yafnain idhuma fil ghari à ń gbọ́ yín thani yafnain idhuma fil ghari ẹ tú àyà yẹn fọ́ìsì yìí ń kíláàkì àgbádùn yìí wà dẹ̀bra ráyè fún ká máa waste time bíbá thani yafnain ẹ tú àyà yẹn ká ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ simple àti ń gbọ́ ọmọ dẹ̀dẹ̀ wùrẹ̀ míì tẹ́mi ẹ̀ bá gbé kó wọlé ṣe ẹni tẹ́ fẹ́ fi ṣe fọ́ìsì yìí òun kọ́ là ń bá lọ́rọ̀ tiẹ̀ sí àlọ́ no thani yafnain idhuma fil ghari
so ẹja mọ ṣe ní give and take báyẹn kákan mọ bẹ̀rẹ̀ question kẹ́ mọ dáhùn thani athnain idh huma fil gharib yaqulu li sahibihi kí ni túmọ̀ ẹ̀ ta ni àyà yẹn rí fàásì. ìbéèrè ni mo béèrè ta ni àyà yẹn rí fàásì lágbájá báyìí ni kẹ̀dẹ̀ mẹ́rin ẹ̀ wá mi fún yín 10 minutes ìbéèrè la béèrè ẹjọ́ àfa yìí àti pé topic ẹ ṣe sùúrù network yín ò da àgbádùn yín dáadáa ohun yín ò clear dáadáa ìbéèrè ni mo béèrè yín ò waste time thani athnain idh huma fil ghari ta lẹni yẹn simple ẹ dárúkọ ẹni yẹn fún wa ta lẹni yẹn ta lẹni yẹn ìrìwáyà yóò lẹ́sẹ̀ lẹ́yìn tálíbá ní sọ́nbẹ̀ kọ́lẹ̀ ń sọ mo ti tú àdífì yẹn ọ̀rẹ́dì mo ti ṣàlàyé ẹ̀ ta lẹni yẹn Abubakar ló kọ́ ló wà ń bẹ̀ mi tí mo béèrè lọ́wọ́ yín kọ́ yẹn ẹ ṣe sùn mí béèrè ṣé Abubakar ló wà ń bẹ̀ bàbá Abubakar kọ́ ló wà ń bẹ̀ ta lẹni yẹn simple àfa àmọ́ lọ́ntì ẹ̀ ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ tẹ́mi ẹ̀ bá gbé kó pè síbẹ̀ kò lè dáhùn ẹ̀ táyé àfi parẹ́ ntì ẹ̀ ẹ̀ máa wá gaslight àwọn ẹ̀ farabalẹ̀ tá lẹ́ni yẹn it is very simple wá dárúkọ ẹni yẹn fún wa fún wa lẹ́rìí sàníyà fún ẹ ìdíhù máa fi lè hàrí mi béèrè pé ṣàbùbákì ló wà bábùbákì kọ èmi béèrè pé tá lẹ́ni yẹn ni ṣé rí gbogbo jákujàku tẹ́ fẹ́ máa ṣe yìí kò pé yín náà kò pé yín like seriously tá lẹ́ni yẹn àní ìrìwáyà tó mú àyè òjọra wọn sẹ́ àlàyé tí màá kàn láṣẹ fún ẹ lórí ẹ̀ mú ti ṣe yẹn àdífì ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ Albani gbé wa ó gbé wá síbẹ̀ ó sọ fún ẹ pé Abubakar kò ṣe hijira ni wàá sọ̀rọ̀ lórí hijira ni wàá kún mawdu'iyan kí Albani sọ lórí hijira Nabi sàṣàlà àwọn tó ti pè tẹ́lẹ̀ tí mo miss kí ni wọn ni wọ́n pè wọlé oya ẹlòmíì tó wá fẹ́ pé àmọ́ pẹ́yìn original ọmọ dẹ̀dẹ̀ ẹ̀yìn ò tó bẹ́ẹ̀ àti pè wọlé salamu alaikum hayakumullah mi sì kọ́ yín ni àdífì méjèèjì ṣó jọra wọn ṣé nǹkan kan náà ń sọ ń bẹ̀ bóyá a wà lórí ètò ni o bóyá ọ̀tọ̀ lẹ́ni tí mo fẹ́ pè barakallahu fikum pé ẹ kú gbìyànjú hayakumullah ṣé ìta bá ń sọ̀rọ̀ mímọ̀ ẹ lè ṣàbòsí ẹ̀ it is very clear ìwọ ni wàá sọ fún mi pé intaliba ní sọ ó jọmọ ìjìrà náà bí ẹ kàn mọ wá tamọ àtàmọ kí ló sọ fún ẹ bá ní ò lè ṣe mistake mẹ́yìn à ń bèèrè kò tún ṣe mistake kí ló sọ fún ẹ ẹ̀yin ọmọ original ọmọ dẹ̀dẹ̀ ẹ̀yin jakoro mọ́ bẹ̀ yẹn ẹ̀ ń jakoro mọ́ bẹ̀ kẹ́ ṣépè kẹ́ bàyàn lórúkọ jẹ́ ibi tọ́lọ́ ń fàyè tí yín sí nìyẹn ojú kan tẹ́lẹ̀ wà náà nìyẹn ojú kan tẹ́ wà ìmọ̀ọ́mọ̀ agòkè lọ́ ẹ̀mọ̀ wá ṣe ẹ̀sìn ẹ ṣe jáde síta ńsìn ó lè máa wò padà lẹ́yìn ètò pété ló ṣe ìjìrà pẹ̀lú ànábì ìntàfà yín wí odò òfò tí wọ́n ń sọ lẹ́nu yìí tó bá kọ̀rẹ́ẹ̀tì mọ́ bọ́ta wádẹ̀ ṣe mùbáàlà ẹjá tó gbọ́. ẹjọ́ tí ó dìde Abubakar ò tẹ̀lé. Can you imagine? Òun àti ẹni tó fẹ́ fi mọ̀ náà. Òun ni sọ ìbú ẹ̀. Kì í ṣàbúbákar. Ọ̀rọ̀kọ̀rọ̀ òṣìlẹ̀ kẹ́yà ẹgbọ́rọ̀ burúkú torí ìwọ tó ń hype yẹn hype man sọnù kápẹ́ ní tó sọ ìṣe táàfà ẹ̀ sọ yìí tí wọn náà bá ẹkú ẹ̀ jáde yìí kápẹ́ ní tó kà nínú kéwù nìyẹn kápẹ́ ní tó kọ́ ní mọ́ríkàzì nìyẹn nígbà tí wọ́n kọ́ yín sí rọ̀ kápẹ́ nígbà tó dá sí àrí ní tó kọ́ náà ni bàbá yẹn tú tó ń bá gbé síta tó ń pákéjì ẹ̀ yìí kápẹ́ bó dẹ̀ ṣe rí ni bàbá yín sọ yìí ó nìkan níbínú Ọlọ́run ní sọ̀kalẹ̀ sí ẹ lórí àti gbogbo ẹ̀yin yòókù tẹ́ yọnu sí tó wù yìí àmọ́ tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ pìpì ẹ̀ láti dáhùn níwájú ọba dẹ́dà ìbínú Ọlọ́run sì máa bá yín torí pẹ́ sí Ọlọ́run lẹ́ ń bàjẹ́ bàbá àwọn asọ̀rọ̀ máa yẹ mọ̀jà ní. wọ́n yọ ká nẹ́bì tó rìnrìn àjò yìí tó ń ṣe ìdíra yìí Abubakar kọ́ ló wà pẹ̀lú rẹ̀ ṣé ìbò rẹ̀ ẹni tí ó fi ànábì mọ̀nà. èyí ò sí ṣe mùsùlùmí. kò sí ṣe mùsùlùmí. Can you imagine? èyí ò ṣe mùsùlùmí. ìyẹn ṣe mùsùlùmí. wọ́n rẹ̀ǹtì ẹ̀ ni. wọ́n rẹ̀ǹtì rẹ̀ ni gẹ́gẹ́ bí agbọ́nà fún ànábì látara pé òun mọ̀nà wá fún iṣẹ́ ọlọ́run mọ̀nà lọ bí tí ń lọ. ṣe gbọ́rọ̀. ẹni tí bá sì ń bá ní rìnrìn ọ̀rẹ́ ni akẹgbẹ́ ni téèyàn jọ rìn ni. ṣé gbogbo èyí tó ń dán mi mọ́ yẹn sórí wọ́n ṣí àìwọ́n lọ dókòó sẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ àwa mùsùlùmí làwọn ń sọ̀rọ̀ kò
kò kàn ẹ́. So ìwọ tó bá rò pé ọmọ bàbá Lágége ni ẹ tẹ́mi yẹn gbé e tó mọ̀ pé n tá àfa yín sọ yẹn òdodo ni ó dẹ̀ lè rẹ́dì pé kí ìbínú Ọlọ́run bá ẹ tó bá bàṣírí rọ ó bàṣírí òdo wọ́n pè wọlé. Ẹ wọ ọmọ kékeré dàbí iṣẹ́ ẹwọ́ olóhùn aziari òṣùlùbù ní pariwo kò lè rí down yes or no wallahi alazim ojú òpó yẹn sì wà ń ṣiṣẹ́ o yes or no pé ní tí bàbá yìí sọ yìí o ẹ̀yin àtẹ̀yìn tẹ́ bìlíìfù ẹ̀ ń tẹ́ ẹ lè fi jèrè tẹ́ ẹ lè fi ríyọ̀nà ọba dẹ́dà ni ó dẹ̀ bá ìmọ̀ lọ líle yẹn ló ràn yín o tó bá sọ pé líle ọ̀ràn yín líle yẹn òun ló ràn yín torí ẹranko ní etí yín ti di ẹ̀yin tẹ́ ní tìjú yìí àwọn èèyàn wá wò yín láwò sunkún ẹ wá wòra yín láwò rẹ́rìn àwọn afáà ní kí ni o wọ́n ní kí inkaru suhubati Abi Bakr nabi fil hijra wa mabitihi ma'ahu fil ghar huwa dalalun mubinun wa mukhalafatun sarihatun li ijma'il ummah. Kéèyàn ó sọ pé Abubakar kọ́ ló ṣe hijira pẹ̀lú Ànábì kó fòdó sọ ogun táwọn afáà pè ní dalalun mubin òṣì àánú èyí tó fojú hàn ní ó sì ṣe kí ni o ó sì tako mukhalifatun sarihatun li ijma'il ummah ó ti yàtọ̀ ó ti yapa sí táwọn àlèhùnmọ̀ àṣọ ẹ̀yìn dẹ̀dẹ̀wù rẹ̀ táwọn sọ pé ijma'il ummah àwọn olóríire tẹnu wọn tọrọ nú ẹ̀sìn àwọn yẹn ṣe kí ni wọ́n pa pọ̀ lé lórí so ẹ̀rí dẹ̀ wà fún tó rẹ́sẹ̀ wálẹ̀ inú ẹ̀rí tó rẹ́sẹ̀ wálẹ̀ ó náà ilé àtàwọn sọ̀rọ̀ kọ̀dùnà sọ̀rọ̀ ọ̀gbọ̀n fani àfihàn àfi tó bá fẹ́ sọ fún apó nǹkan ló wà ń bẹ̀ tó yẹ pé torí pọ́lọ́run wàá dárúkọ ẹ̀ direct wàá lọ bá wa sọ pé nígbà tọ́lọ́run sọ̀rọ̀ Ọlọ́run wa idh asarra an-nabiyyu ila ba'di azwajihi haditha wàá sọ tọ́lọ́run bá wí bẹ̀ ṣóyé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wàá sọ tọ́lọ́run bá wí bẹ̀ torí pé kò dárúkọ ẹ̀yin majanin ẹ̀gẹ̀ mẹ́ ṣàbòsí nímọ̀ walladhi ja'a bihi walladhi ja'a wa saddaqa bihi wàá sọ tọ́lọ́run bá wí bẹ̀ wala ya'tali ulil fadli was-sa'a wàá sọ tọ́lọ́run bá wí bẹ̀ wala sawfa tarda wàá sọ tọ́lọ́run bá wí bẹ̀ qad aflaha man tazakka wa sayujannabuha al-atqa wa sayujannabuha al-atqa talent tọ́lọ́run bá wí bẹ̀ lẹ́yìn Zaid tọ́lọ́run dárúkọ ẹ̀ direct àwọn àyà míì wà táwọn àfáà dẹ̀ panu pọ̀ pé lábàjá báyìí ní àyà ìbọn ló ń sọ̀rọ̀ gbẹ̀ pàápàá jùlọ wa idh asarra an-nabiyyu ila ba'di azwajihi àwọn wo ni allati tujadiluka fi zawjiha talẹ̀ nìyẹn ṣé ẹ fẹ́ mọ̀ fi òdo àti òṣì ẹ fẹ́ mọ̀ fi hàn Islam kọjá tẹ́ mọ̀ fi ṣàwàdà náà tó bá rí content create lọ bá àwọn bàbá kàmọ́kẹ́ tó mọ̀ ṣe gbé ń ṣe kíníkiri kó wá kàn jókòó kó wá fẹ̀yìntì kan gbé máìkì lé ẹ lọ́wọ́ kó máa lanu òṣì kígbẹ́ mọ jáde lẹ́nu ẹ nígbà ẹ rí pé àwọn ọmọ ẹ̀ gangan tí wọ́n mọ́ bọ́ táwọn àti onílé gogoro mọ̀jẹ̀sìn gbogbo yín yẹn mo ta yín láyà lẹ́nu dókítà ni ẹ o pòfẹ́sọ̀ ni ẹ o àbó o bá kiri ẹ mọ́ àfa yìí n tó sọ yìí tó bá yọnu sínú ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ tó o sì lè dìfẹ́ǹdì ẹ̀ bẹ́ẹ̀ ìwọ bọ́ọ̀ta kó ní kí ìbínú Ọlọ́run kó bá ẹ̀ tẹ́ bá wà lórí òdodo kí ló ṣe yín tẹ̀ ń ṣe wòròwòrò kiri kí ló ṣe yín àwọn èèyàn ń ṣe ìmọ̀ láǹfààní àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin wá jókòó sójú kan náà òṣì ọ̀rọ̀ lẹ́ ń pè lẹ́nu láti jọ yìí kí ló fẹ́ gbà bí Abubakar kan ló wà ń bẹ̀ ìkan bí wá lè rí pé kí la fẹ́ gbà bí pé Abubakar ló wà ní kòtò mo ní kí la fà yín fẹ́ gbà bí kó mọ tẹnu mọ́rọ̀ kan láti jọ yìí kò ní nǹkan tó fẹ́ sọ ni kò ní nǹkan míì tó lè sọ èèyàn alábòsí gbogbo yìí fóònù mi sì wà hàn o à ń retí ẹ̀yàn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ o nítorí nìyẹn náà lè jáde síta defend mímọ̀ àfòṣìránù àyè ìwọ kan dẹ̀ tuntun wà bẹ́ẹ̀ rẹ̀ sì tún comment mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣépè tẹ́ ń ṣe rádaràdá mẹ́yìn kí ló tó lè pe nọ́mbà yẹn kó wá ṣépè yẹn fún mi live kó pè sórí nọ́mbà yẹn kó wá ṣépè fún wá béèrè lọ́wọ́ pé ìpè tó ń ṣẹ́ ṣé mo lẹ́tọ̀ọ́ sí kí wọ́n á béèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ bóyá n tá ń sọ̀rọ̀ yẹn bóyá rọ̀ ni èyí tẹ̀ ẹ̀ẹ̀kan lójútì ẹ̀ẹ̀kan lójútì rárá ni facts. àwọn afáàjò yìí wà pé àyà àtàtà ọkọ mú wa yẹn dẹ̀rí ló ń kọ̀tẹ̀ yìí àárí bàbá ńlá ku ẹnìkan tí ó lóun fẹ́ lọ gbé tẹ̀síìrì ní ìwà tí ó fẹ́ lómi sílẹ̀ Abubakar kan ló wà ń bẹ̀ ìwọ tí wọ́n bá tó bẹ̀sẹ̀ tó wà ń bẹ̀ ó sọ Felix mọ́ ni Mr Felix kẹ́ ẹ mọ́ dọwọ́ bojú wàláì kẹ́ ẹ mọ́ da ọwọ́ bojú tó bá ti sọ kínní ẹ mọ́ wulẹ̀ rọ́wọ́ àti kankan mọ́ àbí ó gbé máìkì lẹ̀ pé gbẹ̀ngbẹ̀n ìyẹn ló lè fi bọ́ǹbì ìyá Ọlọ́run àti bínú ẹ̀ من نصر باطلا وهو يعلمه فلا يزال في سخط الله حتى يدع ما قال والله يترسو كوبي بنو لو شباين كوبي شما راري باذن حي القيوم adabi takuri òdodo le bá wà lókun adabi takuri òdodo le wà adabi ká pé ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run lọ́kùnrin tí ó ṣe lókun ká pé tó bá sọ ẹ bá bala ka ìmọ̀ lọ́dọ̀ yín kí ló dé tẹ́ fẹ́ sọ ra yín di àgbákò náà ńlẹ̀ Yorùbá I want to know ṣáà nìkan nílé kí ni
ilé ké olóríire wo ní da ìsìláàmù báyìí àfọ olóríire wo tó jọ̀gá ilé ké wo ní sọ òdo òfokiri. nọ́mbà yẹn wà lókè WhatsApp nọ́mbà mi yẹn náà ni àwọn ajíbìkẹ́ 50254182 +234 80 50 25 41 82. àwọn ò bá yín ní anything ẹ̀bá ibì kan ẹ ti ń ṣe diploma ń bẹ̀ yunifásitì wà ń bẹ̀ ẹ tún gbé nǹkan míì tó tún ju yunifásitì lọ síbẹ̀ barakallahu fi iṣẹ́ Sheikh Adamu yẹn kò gbọdọ̀ bàjẹ́. ẹ fẹ́ gbé mọ́ṣáláṣí kòǹbì tó wà ẹ fẹ́ gbé sí ẹgbẹ́ fídì ẹ fẹ́ gbé kíláàsì awálò ìdádí ẹ fẹ́ pè padà ẹ fẹ́ kọ́ àwọn ìdádí yẹn àwọn ti pọ̀ jù ẹ fẹ́ dá wọn padà sí thanawi ọmọ tó ṣẹ̀ wọlé lẹ́yìn tí ó ti máa lè fúkà ẹ fẹ́ ṣe ṣàádà thanawi fún wàláì kò kàn wá àwọn ò ní dá sí i torí kò kàn wá ètò tí ẹ bá bẹ̀rẹ̀ sí ṣe yẹn tá a bá dá sí ẹ pè wá lọ́ máa lè àmọ́ ṣòro rẹ́sìn tẹ́ ẹ̀ ń bàjẹ́ yẹn gangan ní bí yín nípa à ń expose òdo yín ẹ fẹ́ change orúkọ mọ́ríkà akéde ẹ fẹ́ fi change ẹ bá fílẹ̀ níbi tó wà kò sí ní ta fẹ́ ṣe sí yẹn decision yín ni àmọ́ pélé yìí wàláhì ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ ayakumullah sheikhana wa alaikum salam tó rakàtù ẹ̀rọ àwa tó ti gbọ́ tuntun o ọkùnrin tó ti gbé dé o naam wàbíkùn barakallah hayakumullah náà àwọn pẹ̀lú ìsà àmín ya Allah. ṣé nǹkan tí mo kàn ní kọ́mẹ́ntì kì í rò pé mo rò pé kẹ́ ẹ fi kún oní pé Sheikh Adamu rahmatullahi alayhi wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ lórí àyà yẹn ẹ̀gbọ́n bèrè anybody tó bá fẹ́ jẹ́ ọ̀dọ́là yẹn wípé nínú etí gbọ́ Sheikh Adamu sọ àti nínú nǹkan tí àfa wọn sọ tá a ló kọ̀rẹ́tì wọ́n gbọ́ fọlá Sheikh Adamu kó ń sọ wípé Sheikh Adamu wọ́n ṣe mistake tàbí wọn àìmọ̀kan ó ní wọ́n fi sọ ohun tó ń sọ yẹn kó ń sọ bẹ́ẹ̀. style mọ̀kan ni wọ́n fi sọ ohun tó ń sọ tó bá ti wá sọ báyìí túmọ̀ ní pé àwọn àtúmọ̀ sí Sheikh Adamu gan ni lórí gbogbo nǹkan tó ń wá lẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tó ti ṣe gbogbo ìgbìyànjú wọn tó ti ṣe lẹ̀ Yorùbá àwọn àní túmọ̀ sí wọn lórí ẹ̀. àgbọ́yé. wọ́n bọ́ síta Sheikh Adamu ti sọ̀rọ̀ lórí àyà yìí àwọn ní wọ́n kí fún ìta dúró sí lórí ọ̀rọ̀ yìí ìta ìmọ̀ta dúró sí lọ́dọ̀ yín Sheikh Adamu sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ lọ́dọ̀ yín wọ́n ti sọ̀rọ̀ lórí ayé lọ́dọ̀ títí yín gangan ṣé Sheikh Adamu lè gbàgbọ́ ni àbí ìyẹn tí Sheikh Adamu sọ lè gbàgbọ́ ni àbí tí àfààyàn tó ń sọ òun lè gbàgbọ́ tó pé nítorí àfààyàn sọ ni ìtumọ̀ rẹ̀ pé Sheikh Adamu aláìmọ̀kan ni wọ́n àwọn àlọ́ tú gbogbo nǹkan tí Sheikh Adamu gan ti sọ tó ti ṣe nílẹ̀ Yorùbá gan àwọn àtúwò pé ajẹ́ pé ìtumọ̀ ẹ̀ ni pé àti túmọ̀ sí wọn lórí àwọn nǹkan tí wọ́n ti ìgbìyànjú wọn nílẹ̀ Yorùbá pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ. ẹni onímọ̀ ní Sheikh Adamu lọ́dọ̀ títí wa ẹni tọ́lọ́ ń bẹ̀ lò ní gbìyànjú tọ́lọ́ ń lò ní sábàbí tí wọ́n ṣe ìgbìyànjú nínú Islam ni wọ́n. àmọ́ pẹ̀lú tẹ́ ẹ sọ pẹ̀lú nǹkan tẹ́ fi ròyìn Sheikh Adamu nítorí pẹ́fẹ́ dìfẹ́ndà fáyín yìí ó ti nídìí ká tùdí Sheikh Adamu lórí gbogbo àwọn nǹkan tó ń ṣe. kọ́mẹ́ntì tí mi fẹ́ sọ lórí ẹ̀mí kọ́nà kó. àgbọ́yé jazakumullahu khairan ṣe rí ní tèmi kàn rí ni pé ẹ̀yin náà mọ àwọn guys yìí lẹ́yìn kọ́ mọ janu kọ́ mọ ṣépè kiri yẹn kò sí nǹkan kan tí wọ́n represent inú ẹ̀sìn mọ́jú yẹn náà lọ so kọ́ mọ gbárọ̀ kọ́ mọ àwọn àti ìrí kankan nù àwọn tó jò original defender gangan àwọn yẹn ò jáde báyìí nísìn sàwọn kéékèèké tó ń rán síta kiri yẹn làwọn yẹn làwọn náà jáde barakallahu fikum ẹ ṣeun ẹ kú gbìyànjú á tún fi yẹn náà kún ìwọ́n tó bá lè bá wa sàfáhà bó ti ẹ pẹ́ nùrí ò ní gbà náà àmọ́ tó bá mọ̀ pé ó lè bá wa sàfáhà pé tí Sheikh Adamu ṣe o kò rí bẹ́ẹ̀ náà barakallahu fikum hayakumullah náà ẹ ṣeun barakallahu fikum. Naam gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ jẹ́ ti ẹ̀ wo wọ́n dà kí mo ní fídíò mọ́kìfì Sheikh Adamu gangan ká ti ẹ̀ wò jẹ́ ń wá mọ́kìfì Sheikh Adamu gangan jáde tí ń bá rí ẹ̀yin tẹ́ bá sáré bá ń rí líǹkì yẹn ẹ lè send ẹ̀ sí mi. ká ti ẹ̀rọ ọmọdé ẹ̀dẹ̀wò rẹ̀ tí ó pè wọlé naam salamu alaikum. Hello? naam salamu alaikum. àgbọ̀yìn ẹja pè yín padà o a fẹ́ gbọ́ yín o ẹ̀yin dìfẹ́ndà ọ̀gá yín Mubala ń gbóná fẹlifẹli wàláhì mú wẹ́n tí ó tẹ̀rí sínú yín wàárù bá wà dání wàláhì làbí wàárù bí àwàdà ni ẹjẹ́ tuntun yín pé wọn náà ń tẹ́lẹ̀ ìtìsọ́ọ̀lẹ̀kùn wọn dì máa mọ̀kùnmí lẹ́yìn náà
ليعرف الناس حقيقة الأمر وحقيقة جهلكم. السلام عليكم. ẹni náà gbé mọ́ sẹ́ẹ̀rí adúpẹ́ fọlọ́run ẹ pè padà ẹni náà ọlọ́run wà lórí báìkì. tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn wa kí dẹ̀dẹ̀wò rẹ mọ́ gbẹnu sí bẹ́ẹ̀ kì í ṣàwàdà ẹni tí ò bá ti ní làákàyè rẹ̀ tí ò mọ̀ ń pẹ́ ẹ jẹ́ ó dákẹ́ kó mọ́ṣẹ̀ sí kálájá má jẹ́ èso enough is enough. ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn lè bàbá ẹnìkan èyí tẹ̀ nítumọ̀ yìí nìkan sọ̀rọ̀ máyé níbo lẹ ti rí yẹn níbo lẹ ti rí so ẹjá mú hadithu látẹnu Abubakar fún rẹ̀ radiyallahu anhu an Abi Bakr Siddiq radiyallahu anhu qala kuntu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam kuntu ma'a nabi sallallahu alayhi wa sallam fil ghar. sì wọ́n tó bá ní hadithi yóò lẹ́sẹ̀ ńlẹ̀ wá tẹ́lẹ̀ sí Abubakar ní èmi o mo ń bẹ pẹ̀lú Ànábì sallallahu nínú kòtò yẹn o farafa'tu ra'si mo wá gbójú wókè fa idha tó ń gbọ́n báyẹn o fa idha ana bi aqdamil qawm mo wá ń rí ẹsẹ̀ àwọn tí wọ́n ń lé wa yẹn mo ń rí fakultu ya nabiyallah mo wá sọ pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run o law anna ba'dahum taqta'a basarahu ra'ana tí kan wọn bá kàn lè ra tẹ orí ẹ̀ báyìí yóò rí wa Ànábì wa ní uskut ya Aba Bakr ithnani Allahu thalithuhuma rawahu al-Bukhari. ìwà àbúwá kìí ṣe pẹ̀lẹ́ o kí ló fẹ́ sọ pé èèyàn méjì tí Ọlọ́run bá àlekè ọlá tó ṣe kẹta wọn. àdìfí mi látọ̀dọ̀ àfáà Anas bin Malik wọn làwọn gba látọ̀dọ̀ Abubakar pé qultu lin-nabi sallallahu alayhi wa sallam wa ana fil ghar law anna ahadahum nadhara tahta qadamayhi la absarana. Ànábì tó sọ the same thing tó sọ fún hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀. ṣùgbọ́n àwọn ṣubú àtẹmọ́ gbé káàkiri àkọ́kọ́ náà láti sọ yẹn hadith Salim nígbà ní tó yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wùrẹ̀ ibo lẹ́wà ẹ gbórí jáde káàtì ẹ̀rí confidence yín náà. hello ẹ káàbọ̀. a wà pẹ̀lú. ẹ̀yin ni ẹ̀ ń ṣe lecture online. bẹ́ẹ̀ni. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sà ṣé n tí bàbá Lágége sọ yẹn ṣó correct ṣó make sense ṣó bá làákà ìmú. ṣẹ́rí. níta ẹ ṣe sùúrù ẹ jọ tẹ́ ẹ bá ti pè sórí program ní tí wọ́n bá bí yín yẹn down ṣé n tí bàbá Lágége sọ yẹn ṣó bá làákà ìmú ṣó correct simple. ṣó correct báwo ṣe bí ohun tó kà nínú tírà ní náà. ẹ ṣe sùúrù níta kọ́kọ́ bí yín léèrè ni ẹ kọ́kọ́ dá wa lóhùn ṣé n tí bàbá Lágége sọ yẹn ṣó correct ṣó dẹ̀ make sense ẹ kọ́kọ́ dáhùn yẹn kẹ̀sẹ̀ ṣàlàyé ní ẹ fẹ́ ṣàlàyé ó correct ẹni kí ìbínú Ọlọ́run kó bá yín kápẹ́ ní tẹ̀sán yẹn bá rí bẹ́ẹ̀ lóòótọ́ kí ìbínú Allah